tẹ́ sọ̀rọ̀ sáwọn àáfàá tí àwọn èèyàn ní pé Quran bọ̀dá Wàsíù ẹ̀yìn ẹ̀kọ́ mọ̀ sí dáa wípé ọ̀rọ̀ tẹ́ sọ fáwọn àáfàá ẹ̀ mọ̀ pọ̀ jó mọ̀ yẹ kẹ́ apologize ó mọ̀ yẹ kí bọ̀dá Wàsíù yẹ bọ̀dá mi pé ẹ̀kọ́ àwọn àrùn K1 pé ó mọ̀ yẹ kẹ́ mọ̀ sí apology sí àwọn àáfàá. Ìyá Alájì sọ̀rọ̀ jáde nípa ọ̀rọ̀ Alhaji K1 tó lọ ganu sí aeroplane lọ́jọ́ kìíní àná tí Alhaji K1 sọ̀rọ̀ jáde tó ní àwọn àáfàá wa ṣe kíni wọ́n wá ganu sí i. Now Alhaji K1 ló máa kọ́ bírèkì rẹ́kọ̀dù ní Nàìjíríà pé Alhaji K1 rẹ́kọ̀dù yín lélẹ̀ ilẹ̀ kọ́kọ́ ganu sí ẹnu pléènì. Ẹgbọ́n tí Ìyá Alájì sọ nínú fídíò yìí nípa ọ̀rọ̀ K1 tó lọ ganu sí plane. Ẹ mọ̀ sí ilẹ̀ tí bọ̀dá Quran ṣe Quran mo ti wá dà kan lẹ̀ báyìí ẹ̀yìn ìyún tí wọ́n jẹ́ ọkùnrin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jánà mọ́ ọkọ̀ bàálù lẹ́nu à ń kí yín pé ẹ káàbọ̀ àwa mọ̀ọ́mọ̀ ṣètò fún wọn ni Ìyá Alájì kìnnìkan àwọn kan ní ó máa ń dráàgì bọ̀dá Wàsíù ẹni pé àsọ kankan báyìí àwa rí aṣẹ àfihàn ní ṣaláàrí agbó àfi gbígbọ́ ṣaláàgbà àkànṣe àrẹ́rìn ibi tá a wà ní. Ìgbà wo ni kèé pẹ́ tó rú kèé fi máa ń wọnú Guinness Book of Record tó báyìí sí wọnú ẹ̀ náà nìyẹn ṣùgbọ́n kinní kan wáyà mí lẹ́nu pé bí bọ̀dá Wàsíù ṣe ní agídí tó tí wọn kì í apologize ẹ wá jáde ní apology níjọ́ ní ìtẹ́ sọ̀rọ̀ sáwọn àáfàá tí àwọn èèyàn ní pé Quran bọ̀dá Wàsíù ẹ̀yìn ẹ̀kọ́ mọ̀ sí dáa wípé ọ̀rọ̀ tẹ́ sọ fáwọn àáfàá ẹ̀ mọ̀ pọ̀ jó mọ̀ yẹ kẹ́ apologize ó mọ̀ yẹ kí bọ̀dá Wàsíù yẹ bọ̀dá mi pé ẹ̀kọ́ àwọn àrùn K1 pé ó mọ̀ yẹ kẹ́ mọ̀ sí apology sí àwọn àáfàá tẹ́ ẹ pé wọ́n ganu síbì kan pé ọ̀rọ̀ ìmọ̀ sì kù díẹ̀ káàtó àfi tí wọ́n bá ṣe apology lọ́la àwọn ìtẹ́ndà apology wọ́n èsì ìtẹ́ndà apology ìwà àwọn òsìjọ́ mi lójú torí wulẹ̀ tí mọ́ ọ láà tẹ́lẹ̀ ó ti wà nínú tí àwọn èèyàn ti kọ́ tí gbogbo àwọn tó ti bá wọn ṣiṣẹ́ ṣáájú tí wọ́n ti sọ wọn a máa fọyàn létí sí ẹni wọn a máa lùyàn lórí stéèjì sí ẹni ìwọ ọmọ gáràjì òkú lára bọ̀dá mi kọ́lọ́hún ó ṣàánú ìdíkọ̀ wọn rọ̀ bọ̀wọ́ ẹ mọ́ bínú ọmọ Nàìjíríà rere ẹ̀yin ọ̀dọ́ MC Olúọmọ nídìí ọkọ̀ àwọn ẹ̀yìn Èkó Ìbàdàn ìjọra bírúkọ stay ibẹ̀ wọ́n rò bá wọn wà tí wọ́n ń ṣagídí àdìlú èbó bí tá a wà bá a bá débi táwọn security personnel bá wà tólúwa rẹ̀ mọ́ gentle ni ìtẹ́ ẹ̀dánwò yẹn ṣe ẹ lè wá ṣe mi táwa wà yìí kó má tiẹ̀ jẹ́ international kó má jẹ́ international kíní flight wọn bọ̀ kó jẹ́ pé local flight kan lẹ fẹ́ wọ ẹgbọ́n dọ̀dọ̀rú ẹ̀wù ẹ wá ká gidi borí kò dáa o ẹ disappoint ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ẹ wá ń sáré pé bàbá Bọ́lá Ahmed Tinubu ìyẹn yà sọ pé òun ò dá sí o kẹ fọ́ sílẹ̀ kẹ lọ́rùn tẹ́ ẹ bá dálẹ̀ ewu làbùrọ̀ kẹ wá mọ̀ yẹn kẹ mọ̀ sáré mọ̀ pé fóònù kò dáa lè tẹ̀lé comply ìwà tí bọ̀dá Wàsíù wù tí ẹ̀kọ́ àwọn àwù ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín Keyamo náà try minister sáré ní pé wọ́n sáré sọ pé wọ́n bá ní bọ̀dá Wàsíù pé for 6 months pé both local and international airline kò sẹ́ni tó gbọ́dọ̀ gbé ní Nàìjíríà ṣé yẹn ló yẹ kẹ́ ẹ ṣe ni nítorí pé wọ́n sì fi ọwọ́ ilé tán ni òfin ló yẹ kẹ́ ẹ fi mú ọdún méjì ní olóòórùn kó ló jọba torí wọ́n ti mọ̀ yìí pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ìjìyà rẹ̀ ọdún méjì nínú kolo wọ́n wá sáré sọ pé pẹ̀lú oṣù mẹ́fà yẹn yóò tún lọ ọdún méjì nínú kolo ṣùgbọ́n nítorí pé wọ́n tún wá ṣe kí ni wọ́n fọwọ́ hẹ́rẹ́hẹ́rẹ́ mú ṣùgbọ́n ẹ tó rí àwọn àti Akwa Ibom náà táwọn wá kóròǹbò àyà wọn tí wọ́n kó méjèèjì dálẹ̀ nínú òwe apọ́ntọ̀tọ̀tọ̀ ní sáré kiri kọ́lọ́hún ó mọ̀ ṣàánú bó lòye obì ó sì kú òun òlé láì ṣe ìran àwọn àǹtí mi ọlọ́mú goloto
àwọn àǹtí mi kan ń bẹ tó jẹ́ wípé ọmú wọn báyìí àwọn àbúrò wa kan ń bẹ jẹ́ pé ọmú wọn báyìí tó ń tó báyìí ni tiẹn ta ló pé Ìyálájé ti kọjá ó kọjá náà lẹ́tún rẹ́dẹ̀ẹ̀dẹ̀ lójú yẹn dákun tẹ́ ẹ bá mọ̀ pé ó ti kọjá ẹ kúrò lórí ètò mi ẹjọ́ torí ọlọ́ àǹtí Rónkẹ́ ẹ mọ́ lọ tẹ́ ẹ bá ló ti kọjá ó ti kọjá ẹ mọ́ kúrò lórí ètò wa a máa fi ṣe àkàwé ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ nìkan bá ṣe nǹkan tí ò dáa ó yẹ kẹ́ ẹ fọwọ́ òfin mú ẹnìkan ò lórí méjì lórílẹ̀‐èdè Nàìjíríà ó mọ kinní kan rí ó mọ gbá kan rí kò kàn wá kò káyé kálẹ̀ bá ti fọwọ́ òfin mú sẹ́nìkan á lórí láyà á tún lọ mọ́ gbá àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ bàálù yóò lọ mọ́ gbá wọn létí Bámidélé Rihanat ọlọ́rẹ̀ God bless you my sister you are welcome ma yóò lọ mọ́ gbẹ́ nìkan létí nítorí pé nìkan ti ṣe tó ti mú jẹ bí ó ṣe máa lọ nìyẹn ṣé ẹ mọ̀ ṣá not until ìgbà tí àwọn èèyàn wá tó mọ̀ pé òfin kò dẹ̀ sí ignorance nínú òfin o tí èèyàn bá ti ṣe nǹkan ẹ má jẹ́ ká sọ pé lágbájá yà fọwọ́ rẹ̀ mú bí ó jẹ́ bẹ́ẹ̀ ìwà àbàjá máa continue Nàìjíríà ẹ̀fẹ́ kó látúnṣe ẹ dákun ṣáwọn tí ń ta bra àwọn ò sí láyé mọ́ ni àbí wọ́n ti increase owó bra ni Àbẹ̀bí of Lagos ó ṣẹ̀mí o tó bó ṣe ń polówó bra tó lórí ìkànnì yìí ó tí ì polówó fáwọn ará Akwa Ibom àwọn ọmọ Yorùbá nìkan ní jẹ àǹfààní àwọn bra tó ń tà Àbẹ̀bí of Lagos no ó ní láti polówó ẹ̀ lọ́dọ̀ àwọn ará Akwa Ibom tó rà ti rí pé wọn ìwọ bra ọmọ òun wá dúró báyìí ló wá ṣe ọmọ ṣìkìṣìkì obìnrin bàbá sàn nídà kí ló dé kí ọyàn tó bá yẹn nígbà yẹn obìnrin kó sì mọ́ fi nǹkan bò ó kó mọ́ lè kó sókè kó mọ́ lè daṣọ bò kó mọ́ tiẹ̀ lè fi nǹkan kan tiẹ̀ pàkéjì ẹ̀ díẹ̀ ó kàn wáṣọ lé bẹ́ẹ̀ ó lè fẹ́ lọ wọnú ìbàlú ìbẹ̀rẹ̀ wá lọ tẹ̀ nǹkan jù lọ tó bá yẹn so mi ò bí lè pa àwọn obìnrin kan wà wọ́n lè gbé adúrún tó wà nígbà àyà wọn yẹn láì sára ọlọ́múgóló tó wọ́n á sì gbé adúrún tó wà nígbà àyà wọn yẹn láì àwọn ìyá wa gan wọ́n máa sọ pé kinní kan bí àgbékọ́ bí ìsinmi kò ní ọ̀ndà kò tiẹ̀ sí ọ̀ndà wíẹ̀ kankan tó tiẹ̀ kọ́kọ́ wọ̀ ná aṣọ tó wá wọ̀ kò tiẹ̀ tó wá wọ̀ t-shirt ó tún wá lọ wọ aṣọ péńpé jọ́mpà tó tó tá kókó ń bí ẹ̀ka fún ibo là ń lọ táàrọ̀ kọ irú bísíǹsì wo lẹ wá fi irú yìí ń ṣe báyìí àwọn òbí iṣẹ́ pọ̀ fún wa láti ṣe láti kékeré láti máa ń kẹ́pà àrókò tó bá dàgbà tán ẹbọ ní òmò ọgbà ṣe ti arábìnrin yẹn ti ń gbẹbọ tó disgrace ara ẹ̀ ẹjọ́ nítorí tọ́lọ́run wọ́n ní ọmú rọ̀rọ̀ mọ́ mi bá mi délé ẹ̀yin náà rí sẹ́yìn tèmi nìkan mo rí ni àbẹ́yìn náà rí ẹ dákun nítorí ìtọ́lọ́ àwọn obìnrin ẹ jẹ́ ká mọ́ ọba kejì ara wa ká tó mọ́ ọ lọ dáadáa ká mọ́ disgrace ara wa báyẹn mọ́ o ká mọ́ disgrace ara wa báyẹn mọ́ o èyí tẹ́ ẹ bá sì jẹ́ sí èmi òun bí tẹ́ ẹ lọ kẹ́ ẹ lè mọ́ ọ kánjú bó ṣe ọ̀dọ̀ àwọn pàdé mi ní èjìká náà lẹ́ ń lọ bó ṣe àwọn mo sá fún ẹ tó náà lẹ́ ń lọ ẹ mọ́ pákéjì ara yín kẹ́ tó kúrò lé wọ́n láwọn di láàárọ̀ yìí sójú yóò wá mọ́ ṣe sìkìsìkì báyìí ẹ jẹ́ ká máa dress up ká dress dáadáa ká tó kúrò nínú ilé kò síbi tẹ́lẹ̀ mọ́ kánjú lọ bẹ́ẹ̀ bá débẹ̀ wọ́n ó tù àbí kí ni fi ṣe èèyàn ẹ̀mí kánjú mọ́ get me nǹkan tó sọ pé wọ́n ọmọ ẹlẹ́nìyàn ni tí ó sì fi jẹ́ ọmọ ẹlẹ́nìyàn ni kó wọ́n ní kó mọ̀ ẹ má jẹ́ kó ọmọ ẹlẹ́nìyàn ṣe nǹkan tí ò dáa kó ọmọ ẹlẹ́nìyàn kó mọ̀ ṣe nọ́mà ṣe rí nǹkan tí mi sọ ni pé ṣe rí ẹ bá ń sọ fáǹtì ẹ̀yin obìnrin tẹ́ bá ń ṣerú ẹ̀ ní òní ẹ̀ mọ̀ wọ̀ bra bẹ́ẹ̀ wulẹ̀ wọ̀ náà wọ́n tù ẹ wọ̀ wọ́n padà tù wọn ò kán jù ẹ mọ̀ wọ̀ ẹ jẹ́ ká pọ́nra wa lé bó o wọ̀ wọ́n bọ̀ tù lẹ́rọ̀ bọ́lọ̀ ń bá sọ pé kí ṣe kàn bọ́lọ̀ ò bá dẹ̀ sọ pé ṣe kàn ó sì mọ padà sílé ó lọ tún nǹkan rẹ̀
ọkùnrin mi àbí ẹ̀yin ọkùnrin kan tún sọ wípé ó tún ròyìn lójú láti mọ òtúlẹ̀ tún ní kọ́ mọ yan lẹ̀ láti lé ni ẹ dákun mo bá wọn bẹ̀bẹ̀ ẹ jẹ́ wọn mọ wọ̀ kú òun ilé disgrace yóò dá ẹ jọ ẹ dẹ̀jẹ́ tá a bá ti àwọn ibì kan wà tá a bá ti lọ jẹ́ ká máa comply very very simple kò sí ẹni tó ní phone tí ò ní rí flight mode ń bẹ̀ tó bá ti fẹ́ travel wá ti rí flight mode ìyẹn ò ní pé kó o gbé sí flight mode ó ti tàn fóònù tá à ń lò flight mode wà ń bẹ̀ tó o bá ti fẹ́ fò o ti wọnú bàálù tó o ti fẹ́ fò ó gbé sí flight mode gbé ara tẹ́ bá ti ráwọn ará oko wọn ìṣòro ó dá mọ́ kí ló fẹ́ fi dátà kí ló tán dátà alẹ́ fún so fẹ́ mọ báyọ̀ sọ̀rọ̀ ni àbó mọ rìkọ́ọ̀dù ẹlòmíì ó mọ ṣe láìfù nígbà tí báàlù fẹ́ fò sáyé nù ìwà ará oko nù wọ́n ní ẹgbẹ́ tí flight mode ní ló wà wọ́n ní ẹgbẹ́ báàlù fẹ́ fò ẹ mọ̀ dá wàhálà alẹ́ bó bá lọ́lọ́ má jẹ́ kárí wàhálà ń ṣe kò sí tẹ́ẹ̀lì pé tán bẹ́ẹ̀ tí pé Jésù lẹ́mọ pàlà lẹ́mọ pé ríwo yà gbogbo ntẹ́ ẹni náà lẹ́mọ pa àwọn orúmọlẹ̀ ìdílé yín lẹ́mọ pé tagbolé lẹ́mọ pariwo ẹni bá gbọ́jọ́ kú àké ṣùgbọ́n kí wàhálà má bàa ṣẹlẹ̀ ẹ dákun ẹ mọ̀ gbé sí flight mode ẹ comply mọ́mi bá mi délé ẹ mọ̀ ṣeun wọ́n ní wọ́n mọ̀ ká mú wọn wọlé ẹ dákun ẹ mọ̀ kó wọlé nù kóló kò sí bó ṣe lè tóbi tó lé ayé yìí ẹ rí sáìsì wọ́n fi fún kẹ́kọ̀ọ́ láwọlé wàláì kò sí bó ṣe lè tóbi tó ẹ rí sáìsì yín bọ́dọ̀ báyìí ti pèsè sáìsì yín fún yín ẹ mọ̀ kó nù kóló bóbìnrin bá fẹ́ jáde láàárọ̀ kó gbogbo ẹ̀ tó bá wá dọwọ́ alẹ́ tó délé tó fẹ́ wẹ̀ kó wá jẹ́ kí gbàyà rẹ àwọn ọmọ ròdòròdò kó gba ìtúsílẹ̀ kó gba àlàáfíà láàyè wà túra lẹ̀ wà freshen up wà wọ pyjamas ó ní orí ọ̀fẹ́ láti túlẹ̀. àwọn obìnrin mi sì yẹ̀yẹ́ pé táàmù tó yẹ kó tún túlẹ̀ gan wọ́n tún wọ̀ pa nítorí pé wọn ò fẹ́ kí dádì ò fọwọ́ kàn ìgbà tó yẹ kẹ́ ẹ wọ̀ kẹ́ ẹ dá nǹkan bò wọ́n túlẹ̀ yẹn o tó bá dọwọ́ alẹ́ tó bá yẹ kó wà lé ọkọ tọkọ bá fẹ́ fọwọ́ kàn má fọwọ́ kàn ẹ dákun ìwọ tó yẹ kó tọ́jú ara ẹ̀ tó yẹ kó ṣe tó jẹ́ pé ọkọ ẹ̀ ló yẹ kó máa jàǹfààní ẹ̀ kó rí nígbà tó bá tó àkókò tó bá ń breastfeed kọ́mọ ẹ̀ jàǹfààní ẹ̀ kó mú ó wá di ohun tí gbogbo ayé wá rí tó wá di yẹlẹyẹlẹ ẹ mọ̀ pé disgrace ni ẹnìkan ní òní ògbéyìn òsì ní báyìí àwọn ọkùnrin òsì láǹkúrí kankan ọkùnrin mi lè wá sọ pé torí òun nígbà aya rẹ̀ tó ń jì girigiri lòun fẹ́ lọ rèé kẹnu sí owó padà kábàámọ̀ ń bẹ̀ ni ọ̀rọ̀ ìpè kan torí ọmọbìnrin wọn ẹ rí i pé èmi ò rí gbé ìwà kan yẹ wọn kọ́ ọ̀kan tó lẹ́kọ̀ọ́ tí sàn gbá gbogbo èèyàn létí inú ọkọ̀ bàálù àfi pàṣípàṣípàṣípàṣípà tí sàn gbá gbogbo èèyàn létí ṣáyé nù níbo náà lọ ń lọ láàárọ̀ kùtùkùtù ṣe nírú àwọn ará oko báyìí ará oko pé méjì o àwọn ará oko kan mọ òbé torí wọn ò fẹ́ wà láàánú ayé wọn ọ̀gbẹ́ni Akeem ló pọ̀ yẹ ìyá sẹ́wó ṣé ìṣepẹ́ ẹ lọ́ fi kiri òróǹbù ọmọ ọlọ́mọ ẹ lọ́ fi ń ṣe sopí lẹ́yìn ọkùnrin ẹ sọ́ra yín o ẹ má fi òróǹbù agbára ẹ lọ́ fi ṣe sopí o mo sì ẹ̀ka kọ́mẹ́sì ẹ̀sán kan nìkan lóun ti ẹ̀ ti òun ti screenshot ẹ ní òun wò tó 30 times kí ló wá ń wò ń bẹ́ẹ̀ kí ló ń rí wò ń bẹ́ẹ̀ ó ń sekú sílẹ̀ yín ọkùnrin tẹ́ lọ ń wò. in tó wà ń bẹ̀ ni wípé ẹ jẹ́ ká máa comply with all rules and regulations níbikíbi tá a bá lọ ẹ jẹ́ ká máa bọ̀wọ̀ fún òfin kò sẹ́nibọ̀dì tó wà above the law òfin àti ìlànà à ń tẹ̀lé ó wà ní gbogbo ibi tá a bá lọ ní gbogbo àwọn ẹ̀ka yẹn tó ń ṣẹlẹ̀ yìí ó kù díẹ̀ káàtó a ò tí ì sọ̀rọ̀ tàyèdè wà ṣáà tán àti wá rere tó tún gbá wọn létí ẹ mọ̀ yí pé torí tó ṣẹlẹ̀ sí Kwan tí wọ́n fi sọ pé arábìnrin yẹn wípé wọ́n sì ti láńsẹ̀nsì ẹ̀ pẹ̀lú ìwà tó wù pé ìwà rẹ̀ kò ní sùúrù tó ẹ rí wípé àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ bàálù yẹn wọ́n wá fi sùúrù wọn fi tọ̀
ṣùgbọ́n arábìnrin yẹn mọ̀ pé kò pọ́n rẹ̀ lé ìgbà tó lè switch off wọ́n ní ò lè wọlé ṣó yẹ kó bá wọn ṣagídí gbogbo àwọn tó ń lọ tó sọ pé máa tàbí kó jáde gbogbo ló ń gbá létí gbẹgbẹgbẹgbẹgbẹ tó o sì mọ̀ wípé ìgbà òróbó àyà rẹ kò sínú nǹkan mú. Mọ́mí Bọ̀wálé Adélájà God bless ọkọ mi dà wà lọ́dọ̀ yín lálẹ́ àná. Mọ́mí Bọ̀wálé náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká always máa comply okay nígbà tí ọmọ tó wà ní òun wọ local flight ó comply bọ́lá bá wá sí ọ tó bá wá rí tíkẹ́ẹ̀tì tó rí visa gbà tó ní kó máa bọ̀ ń lo èbò ṣé bó ṣe wọnú ọkọ̀ náà nìyẹn tó ní comply lamẹ́ríkà tá a wà yìí wàláhì béèyàn bá rí ọlọ́pàá ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn èèyàn àwọn òparọ́ ọlọ́pàá tí ò ní okùn kankan yẹ gbọ́ mi ọlọ́pàá tí ò ní okùn kankan tó bá gbé ọkọ̀ tó bá kọjá bẹ́ẹ̀ bá rí kan àwọn èèyàn wa wọ́n respect ẹni wọ́n fún lápọ́nlé ti ẹni ẹ̀rọ wípé president kan ní lọ rẹ̀ wọ́n bẹ̀rù ọlọ́pàá míì jù kò sí ẹni tó fẹ́ wà láàánú ayé ẹ̀ pé kákòrá máa lọ jẹ́jẹ́jẹ́ báwọn ọmọ wa bá lọ léèwé tí mọ́tò wọn school bus wọn bá dé tó bá park wọn ò bí bàbá ńlá ọkọ̀ kankan nígbà tí mọ́tò yẹn bá ti park tó ti gbé stop tó ti gbé jáde wọn ò bí mọ́tò yẹn kọjá bó lè gan bí wọ́n lé olè gan lọ́wọ́ gan olè gan ó dúró ẹni tó lè gan ó dúró káwọn ọmọ yẹn ó kọjá níbi tí òfin wà ní orílẹ̀-èdè Nàìjíríà dé ní orílẹ̀-èdè Amẹ́ríkà ká wà ìdé ibi tó fi wà ń bí dé Mọ́mí Ọládùnní olóyè olúwa God bless you ọkọjọ́ mẹ́ta mi tó wà níbí ìdé àwọn èèyàn máa ń respect but ní orílẹ̀-èdè tiwa táwa ti wá ní adúláwọ̀ a ò kí ń pa òfin àti ìlànà à ń tẹ̀lé mọ́ tí ò dẹ̀ dá ẹnikẹ́ni tó bá ti lùgbàdì òfin wáyé tó jẹ́ wípé ẹ̀tọ́ ìjìyà tó tọ́ sí wáyé tí wọ́n ṣe kí fi jẹ́ Nàìjíríà tẹ̀lé rí kò dá àwọn òfin àwọn ẹ̀ka ètò ìdájọ́ wa gan àwọn gan mọ̀ ń ṣe rádaràda ètò ẹ̀ka ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣe dáadáa Dr. Fẹ́mi Ọlálẹ́yẹ tá a rí gbogbo atrocity tó commit báyìí àti tó ṣe sí minor ìjìyàwó náà fi jẹ́ wọ́n padà filẹ̀ tó sápò Nàìjíríà ìwà tó wù tá a fojú rí gbogbo tó ṣe tá a fojú rí tá a bá kó sídà 100 bàbá Ìjẹ̀ṣà ò tí kò dá 2 nínú atrocity tí máa yẹ commit. yí minor tó ṣe fún ẹ tó yẹ kán fi ilẹ̀ ṣùgbọ́n wọ́n tó mọ̀yàn ó lọ rìn ìwà burúkú ni ẹni tí ò dá lórúkọ méjì kò dá ní jẹ́ ètò ẹ̀ka àdájọ́ wa àwọn náà ò ṣe dáadáa ṣé wàá rí ìjọba alágbádá tá à ń pariwo ìjọba alágbádá àwọn náà máa ń mọ̀ bó ṣe máa ń boycott fáwọn èèyàn tó bá ti jáwọn èèyàn tiwọn èyí tí kò àwọn àdánwò yẹn tó bá jẹ́ pé ordinary person ló dánwò gẹ́ẹ̀tì mi ordinary layman pẹ́ni tí ò jẹ́ nǹkan kan tó jẹ́ tálákà wá sí ibà ibi irú tiwa báyìí ẹni tí ò lókìkí ẹni tí ò mọ president ló bá dánwò ní tá à ń sọ ẹ̀kọ́ la mọ̀ sọ wọ́n ti lọ gbé ìwé òfin jáde wá ibẹ̀ ni wọ́n ti kà á kí ni òfin sọ irú ìjìyàwó ló yẹ kó tọ́ sí ẹni yẹn ìyẹn ni wọ́n fi jẹ́ nítorí ìjìyà tó wà tó máa tọ́ sí ẹni yẹn ìjìyà tó tọ́ sí irú ìwà yẹn ó le
òun ló lè fi rí wípé àwọn àsáré humble ààrẹ tó swallow pride tó sáré apologize kọ́ ló máa fi wá ṣẹ̀sín. Kò sí big deal bẹ́ẹ̀ tó o bá fẹ́ kọjá táwọn security personnel bá béèrè lọ́wọ́ ẹ pé àwọn fẹ́ check irú kan ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa comply, kò sí big deal bẹ́ẹ̀. Àìmọye ìgbà èlò àwa tá a ṣe bí wọ́n mọ̀. Ó dùn mí pé àwọn tó ẹ̀ tó gun flight international àtọ́ ti gùn wọ́n ti ń gùn more than 40 years ago. Báwo ló tún wá ń ṣe irú nǹkan báyẹn? Èmi nǹkan wàá ra nǹkan báyìí wàá fẹ́ gbé wọlé báyìí, wọ́n á trash ẹ̀ lójú ẹni, wọ́n á lò lè mú wọlé, kò sí nǹkan tó máa ṣe, ó padà sí ilé. Tó bá wù pé nǹkan tó ń trash yẹn pé ó máa jọ ẹ́ lójú, ó wà important ju travel tó ń lọ yẹn, padà sẹ́yìn kó lọ kó o dẹ̀ padà síbi tó bá mọ̀. Ojú ń rí ẹ bèrè àìmọye kan ẹlòmíì wá lójú ẹ̀ perfume olówó oje bí wọ́n máa trash ẹ̀. Wọ́n láwọn ò fẹ́ kẹ́ gbé magi kọjá, wọ́n bá lọ tú ẹrù ẹ̀ tó ní magi ń bẹ̀. Ẹ̀gbọ́n mi ti ra magi náà bíi 10 rí, ojú ẹ̀ lọ ṣe trash 10. Àwọn tá a dẹ̀ tẹ̀lé dérí àpò àwa ti padà ń tiwa. 10 ni wọ́n trash dànù lójú ẹ̀ nígbà tí wọ́n ta sachet magi ń gbà náà bí i 300 ní sachet magi náà ń gbà yẹn 300 naira nígbà náà. Tó wálé 10 ni wọ́n trash lójú ẹ̀. Nǹkan tó wá ti láwọn òfẹ́ náà nìyẹn, kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Mo bẹ̀ wá nítorí tọlọ́run. Ọlọ́run á ṣe gbogbo àwa táwa Nàìjíríà tó wà ká travel out. Tá bá ti fẹ́ travel bí ẹni wẹ̀ tá bá ti ń bọ̀ jẹ́ ká máa fi sọ́kàn wípé jẹ́ ká máa fi sọ́kàn wípé ibi tá à ń lọ yìí ibi tó ti ń bọ̀wọ̀ fòfin ni. Ẹ jẹ́ ká máa fi kọ́ra láti ilé. Ẹ jẹ́ ká máa fi kọ́ra láti ilé. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Arábìnrin ṣe láàárọ̀ kù díẹ̀ káàtó. Tó bá yẹ pé a ti ń ṣe irú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọn ò tí ì máa gbé wá sórí social media, ẹ jọ̀ọ́ kí wá ṣe inú ọkọ̀ bàálù nìkan ló yẹ ká ti máa pọ́nra wálé. Kódà bó bá fẹ́ wọ taxi, bó bá fẹ́ wọ àwọn buses yẹn tó jẹ́ interstate ni o, kó tiẹ̀ jẹ́ pé ètò tiẹ̀ fẹ́ wọ̀ láti àdúgbò kan dé àdúgbò, bó ṣe orí ọlọ́kadà, ẹ jẹ́ ká máa pọ́nra wálé, ká máa respect ara wa. Ká máa pọ́nra wálé. Ìwọ tó bá wù pàkàdà tó bá ń lọ, wọ́n máa ní kẹ́ ẹ gbé akoto, kò sí kan tó máa dí ẹ lọ́wọ́ kí wọ́n gan máa ní helmet tiẹ̀. Wà á ní akoto tiẹ̀ tó bá fẹ́ gbé tiwọn dé rí pé kò mọ́ disappear. Ó kò mọ̀ pé ẹni tó bá gbé wọ́n máa ní kó mú tiẹ̀ dání. Tó bá dénú mọ́tò tó bá sọ pé mẹ́ta ló ń gbé, ó ti mọ̀ pé mẹ́ta ni. Tó bá dẹ̀bẹ̀ kán gbé 2, máa sanwó ẹnìkan tó wà níbẹ̀, kò sí wàhálà, kò sí jà. Most especially àwọn kan sanra. Tó bá sanra wọ́n máa gba seat èèyàn 2. Wọ́n á gba space èèyàn 2. Táwọn gan bá fẹ́ sit comfortable. Tẹ́ fẹ́ sit pé yes, èmi náà mo wà comfortable bí mo ṣe jókòó yìí. Wọn ò fún mi pa. Conveniently èmi náà fẹ́ convenience kémi náà wà okay. Tó bá ní kẹ́ sanwó èèyàn 2 ẹ san. Because kò easy kí wọ́n tó sanra. Àjàkú jẹ́ pé èèyàn 2 ni ló sanra, kẹ́ wá fún ẹnìkan tó tí ń rí sàárín, kẹ́ wá fún pa, òun náà dẹ̀ fẹ́ sanwó mọ́tò. Àwọn kankan wà dẹ́ pé ẹ bèrè ẹ ti múra láti ilé dání. Kò dìgbà tí irú kọ̀ǹdọ́tọ̀ bá ní ẹ̀sùn mò ń sùn, ẹlòmíì wá ní ẹ̀sùn mò ń sùn kò kúrò lójú kan. Mọ́tò tẹ bá wọ̀ fún comfort nínú jókòó kémi wà òkè. Wọn náà bá wọ tiẹ̀ tóbi tó jókòó sí owó kan náà ló fẹ́ san, jókòó kó wà òkè, everybody wà òkè. Mo bẹ̀ wá nítorí tọ́lọ́run, jẹ́ ká máa comply. Àwọn kankan wà téèyàn lè bèrè, téèyàn lè overlook téèyàn lè má jẹ́ kó ṣẹlẹ̀. Front seat with leg room. Yes, ẹlòmíì wà ó lè jókòó sí front seat tó mọ̀ pé ó máa gbàyè dáadáa. Wà á jókòó. Ìgbà míì dẹ̀ máa ń wà tó bá lo fẹ́ jókòó, tó bá mọ́ ọmọ dání, tó bá lo fẹ́ jókòó síwájú pẹ̀lú ọmọ. Onímọ́tò lè sọ fún ẹ pé òun kì í gbọ́mọdé síwájú. All right. Most especially àwọn tó máa ń travel yẹn. Mo rántí ní Nàìjíríà tó bá ti ń travel nígbà Christmas
tá bá ti ń lọ village ńgbà yẹn mọ́tò mi máa sọ pé òun ò kì í gbọ́mọdé síwájú o ò ní láti wá máa bá a jà pé dandan ìwọ àtọmọ ẹlẹ́fẹ́ jókòó síwájú ìwọ tó jẹ́ àgbàlagbà jókòó síbẹ̀. Bọ̀sún Ọyádèjì ìwọ tó jẹ́ àgbàlagbà jókòó síbẹ̀ ẹni tó jẹ́ ọmọdé kó lọ jókòó sí ẹ̀yìn kò jù bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ ká máa comply. Mary Adéyẹmí yẹ́mìyẹ́m God bless you ẹ ṣe máa ọjọ́ kan pẹ̀lú. Ẹ má gbàgbé iléeṣẹ́ Landnest Homes and Properties Landnest Homes and Properties fẹ́ni tó bá fẹ́ ra lẹ̀ wọ́n ti ń ṣe ẹ̀wọ̀n discount wà báyìí o wọ́n ti ń ṣe promo ẹ̀ tí máa rí àti gbé 10% discount wà wọ́n ṣe 10 years anniversary wọ́n prepare for anniversary wọ́n prepare for anniversary yẹn very soon last year náà gbàtà fẹ́ ṣe anniversary wọ́n ṣe gbé discount kalẹ̀ nìyẹn. So ẹnikẹ́ni tó bá fẹ́ ra ilẹ̀ lọ́dọ̀ Landnest Homes and Properties ẹ lọ sórí wẹ́bsáìtì wọn www.landnesthomesandproperties.com tàbí kí ẹ make enquiry tàbí kí ẹ pe nọ́mbà tí a ti pè síta yẹn 09066989877 09066989877 ẹ pe nọ́mbà yẹn a pè síta náà a sọ wípé mo ti ráwọn ẹ jẹ́ kí bí akẹ́kọ̀ọ́ sọ báyìí mo ti rẹ́yìn obìnrin tí ẹ fi send message sórí WhatsApp mi nípa matchmaking ta sọ wípé arákùnrin kan wà ní Canada. So ní gbogbo èyí tẹ́ ẹ sọ fún wa àwọn kan sì padà wá sọ fún wa pé ìrẹ̀kíní wọ́n láwọn wà ní Nàìjíríà. So ìyẹn ti disqualify yìí tẹ́ wà ní Nàìjíríà. So ó ti disqualify yìí tẹ́ wà ní Nàìjíríà because ẹni yẹn sọ fún yín síbẹ̀ wípé ẹni yẹn sọ wípé ẹni tó wà ní Canada ni àwọn fẹ́. So àwọn kan ti send message wa náà láti Canada mo ṣe máa get back sí wọn ni a máa scrutinize wọn náà a máa béèrè lọ́wọ́ wọn dáadáa. So then àwọn náà tí wọ́n fẹ́ ṣe yẹn àwọn náà máa san owó form wọ́n máa san owó registration ní ẹ̀yọ ọkùnrin gbà tó bá ṣe registration tán. So a máa wá bí a ṣe máa link everybody up tá máa link ẹ̀yin àwọn tá a mú yẹn yes a máa link wọn up but we are working on it. I'm working on it. Mo ti rí àwọn tó jẹ́ wípé tí mo ti rẹ́ni tí mo máa mú nínú wọn but mo ní láti béèrè ẹnìkan wà age ló já I think she's 45 years old àfẹ́ni tó 45. So tá bá rí ọkùnrin míì tó bá wá láti Canada a lè introduce oní 45 yẹn sí. Èyí tẹ́ wà ní Nàìjíríà tá bá rí ọkùnrin anywhere tó bá sọ wípé àwọn tó wà ní diaspora tó bá sọ pé òun fẹ́ obìnrin ní Nàìjíríà fine ó máa dùn mọ́ mi nínú láti introduce yín sí rẹ̀ nìyẹn. Àwọn kan náà pè wá láti UK. So àwọn tó pè wá láti UK yẹn ẹ jẹ́ ká wò tá bá ti rí ọkùnrin tí a lè introduce sẹ́yìn náà bá ṣe máa ṣe nìyẹn but a ní láti wo ṣẹ́rí ẹ̀rù máa ń bà mí láti ṣe matchmaking fáwọn tó wà ní Nigeria because I'm not in Nigeria. So diaspora ni mo wà and pẹ̀lú gbogbo nǹkan tá à ń pọ̀ oríṣiríṣi àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ó máa ń dẹ́rù bà mí gan. So mi ò fẹ́ wàhálà àwọn ritualists pọ̀ jù Nigeria. So kò sí bá ṣe máa ṣe investigation wọn tá a ṣe máa ṣe enquiry lórí wọn but tó yẹ pé bíi ni ó ní bá ṣe lè ṣèwádìí lọ́dọ̀ ìjọba tó yẹ pé gbogbo download ẹni yẹn wọ́n máa gbé jáde síta bọ́ àlè rírú ẹ̀ ṣe èèyàn dẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra pé èèyàn má jẹ̀bi and that is why mo wà very very careful nípa ti Naija yẹn I'm very very careful àfi ẹni tí mo bá mọ̀ tèmi kankan mọ̀ dáadáa èèyàn gbọ́dọ̀ ṣọ́ra. Nàìjíríà ẹ̀yìn ẹ̀kọ́ lọ́wọ́ ṣàánú àwọn tó dẹ̀ nídìí ọkọ wà àwọn tó nídìí ìyàwó jẹ́ ní oníwà but pẹ̀lú ritualist yẹn payanpayan ó ti pọ̀ jù. Mo mọ̀ àwọn tó ń sọ pé àwọn pọ̀ obìnrin kan ṣeré kan dating site náà ti rí wọ́n rí kiri kan so ó wọ́n máa ń piss me off kan but anything can happen no tá a bá bẹ̀rẹ̀ sí mọ́ra wa jù báyìí lọ a máa wo ìgbésẹ̀ tá a lè gbé fáwọn náà tó wá ń bá wa tó wà ní Nàìjíríà but for now a ti ṣe matchmake fáwọn kan àwọn kan tá a ti kọ́kọ́ borúkọ wọn kọjá nígbà yẹn a ti ṣe matchmake fún wọn
so Amẹ́ríkà ni wọ́n jọ wà àti àwọn yẹn ti wà pẹ̀lú ara wọn so àti yọ ìyẹn ti lọ ó yẹ kí n tiẹ̀ pè wọ́n wò kí n béèrè pé alpha níbo wọ́n bá preparation wedding wọn dé màá tún pa àwọn yẹn wò at least aláwọn mẹ́ta tí wọ́n ti prepare láti fẹ́ ṣe wedding tó wà ní diaspora ń bẹ so ẹni tó jẹ́ ọkùnrin tó wà ní Canada yẹn náà mo máa ṣe ìwádìí nípa ẹ̀ dáadáa ìwádìí nípa ẹ̀ very very well ìwádìí nípa ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni a máa ṣe tìjọba ọ̀tọ̀ ni ká fọ̀rọ̀ wáyàn lẹ́nu ọ̀tọ̀ ni ká ṣe ìwádìí dọ́dọ̀ ìjọba bá a ṣe máa ṣe nìyẹn ká tó wá bẹ̀rẹ̀ sínú àwọn ẹni tó bá wá mọ̀ wọ́n rí tá a máa pè tá a máa béèrè question lọ́wọ́ wọn láti mọ owó èèyàn tẹ́ni yẹn jẹ́ kí lédè tó fi fẹ́ marry ẹ jẹ́ ká mọ̀ pé ó ní genuine reason those are the things we need to do a ò fẹ́ ẹni tó máa wà ní diaspora náà tó máa gbéyàn sílé ní Nàìjíríà táwa máa dọ̀kà láàmú bí bóyá òtútù mú bí ni tí ò lè dá sùn tó wẹ́ nìkan tí ó mọ̀ fi yí atẹ́gùn kò yẹ yín àfẹ́rú ẹ̀ tó máa fi yá ooru àfẹ́rú ẹ̀ so àní jẹ̀bi so ọlọ́run wà lọ́wọ́ ẹ má gbàgbé iléeṣẹ́ Landness o ẹ bá wọn dòwò pọ̀ tó bá di ọjọ́ Wednesday yes ọjọ́ Wednesday a máa ṣe show láàárọ̀ a máa ní time at least a lè ṣe show bí wákàtí 2 ní ọjọ́ Wednesday láàárọ̀ before then ẹ jẹ́ kí n máa kí wa pé ó dàbọ̀ lórí ètò yìí ilé òní lé wa ọ̀nà òní náà wá èmi ìyá alájà.